wòlíì Tibetan ti dá sí ọ̀rọ̀ tó ń lọ nípa ọ̀rọ̀ àwọn banditry, àwọn Fúlàní darandaran àti Boko Haram àti gbogbo àti ISWAP lóríṣiríṣi pé ìjà tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí lórí ọ̀rọ̀ àwọn agbénipa yìí pé a lè jà fúnra wa. Kódà bàbá yìí fọwọ́ sí pé bó bá ṣe pé àwọn tó wà lókè lọ́hùn ló máa wá ràn wá lọ́wọ́ pé kí wọ́n máa bọ̀ pé ó ti ń dé àsìkò tó jẹ́ pé oníkálukú máa ní láti gbé nǹkan. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rèé o. Kí ni bàbá yìí sọ nípa Gumi? Kí ni wọ́n sọ nípa ẹ̀gbọ́n Gumi àti ohun tí ẹ̀gbọ́n Gumi sọ nípa ọ̀rọ̀ ẹni tó bá máa jẹ́ Kristẹni tó bá máa jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Kí ni bàbá yìí sọ nípa àwọn nǹkan tí wọ́n fẹ́ kó wọlé tó lè dá wàhálà lẹ̀ àbí tí wọ́n ti kó wọlé ńgbà kan? Kí ni wọ́n sọ nípa irú àwọn tí wọ́n kó sínú iṣẹ́ àmì àtọlọ́pàá tó ń da àmì àti iṣẹ́ ọlọ́pàá rú tó sún Nàìjíríà débi tó dé yìí? Bàbá yìí ló tú gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀ o. Gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ yẹ bí wọ́n ṣe sọ. Then in the police tó bá wo dọ̀là ń sìn ó níye number of police tó yẹ kí ìlú ní kí Nàìjíríà ní but about 1,000 of it àwọn northerners yẹn wọn ò gbà pé kí Tinubu tó débẹ̀ wọ́n fowó yẹn ṣe ti wọ́n pín owó yẹn láàrin ara wọn ṣòdì yẹ wọ́n pín owó yẹn láàrin ara wọn. That's okay. Go to the police today. The setting of the police and everything is not right. Is the Fulani taking? Look at the port you have here. Yeah. Look at all your streets. Then how many people have you ever arrested in Kano or Oyo and everything? I said, who wanted to kill somebody? All the malam moving everywhere. They had distributed 62,000 jackknife, and that's what they distributed. They brought it in from Saudi Arabia, from Egypt during the COVID era. You saw it on the airport now. So automatically, if you are in the market, you can create the havoc. If you are inside the boat, you can create the havoc. If you are selling your tomato, you can create the havoc. You will call out an infider. So what are you talking? Nígbà tó bá ti pè é ní infider. Ṣé Gumi yẹ kó máa rìn títí Nàìjíríà? But do you know what happened to the brother of Gumi? No. In 1983, 84, the senior brother of Gumi, the same mother, the same father, only he will never leave to see a Christian govern Nigeria. Go and trace it back on the internet. That was 83. And that was when they moved to Ondo State to go and give Ondo State the bitter piece of their life. They said, Buhari said at all costs, they need to take Ondo State from Ajasi and the rest people and give it to Omoborewo. And they pointed to Omoborewo. Omo ale to fe je yi, o ma rin ra akuni. A ma ja ija ti jere. Ilé Àgbáyéwá ni wọ́n ti lọ di PDP party yẹn lọ gbowó sí dáàmì yẹn. Wọ́n yálẹ̀kùn, wọ́n kówó yẹn jáde, wọ́n gbé Àgbáyéwá sórí bẹ́ẹ̀lì owó Nàìjíríà. MPN. That is fight to finish MPN, UPN and MPN. And those states did not shake. And all the truck they brought to Kegbo, wọ́n bọ́ ṣọ́tí tó wọ́n fi kú dànù. So if we want them to give us these things, we want to go. Ìbáṣe ń bá lọ Nàìjíríà máa pín kò sí bá tilẹ̀ ṣe. We are tired. We are not one. We are not one. Ojú kí ni wọ́n ní kí wọ́n máa fún ẹ ní profile. Ṣé bọ́ lọ ń wò wá? Nígbà tá a fìjà wálẹ̀ tá a jà. Àwọn ní kọ́ lọ́wọ́ wá bá wa jà. Àwọn àgbà kọ́bọ̀kọ́bọ̀. Ta ló gbádùn Nàìjíríà mọ́ kò sí? Gbogbo wa ti dòkú. Kí la ní lọ́wọ́ kí ló wà lákàntì wa? Àbẹ̀tà bá gbà family náà lọ. Ìmọ̀ kò jẹ́ tó rà mọ́. So that's the problem. So when you look at what we're doing, we know these people are ahead of us. We need external invasion. We need external people to come in. Even after they come, they will help us stabilize and we have to pass. The people in the north, they don't take their money to the bank. All the dollars they took are in the houses. And you say the GDP will be up. GDP of what? One time I do don't go more. Oh, the man to come and lose on aye. Go your bank money in Kenya. No. They go with the money. I want no be no die.
wọ́n ti wá pa wá lórí jíjẹ mímú náà sí wọn kò ṣe wọn kẹwàá wọn kó láìsí wa wọ́n ṣe tàbí wọn lọ federal government money lọ́wọ́ fi ṣòwò iye bọ́ọ̀mù owó ṣe jù lọ kò sí skul lọ ayé wọn lókè náà lè àwọn ló kàn ta pépà wọn gbowó federal government wọn kàn federal government wọn tún ta ẹsà àlè bọ́ọ̀nù ẹ̀ mo ti sọ tẹ́lẹ̀. àlè bọ́ọ̀nù ẹ̀. mo ti ṣe wá sí 10 years ago pé ayé wa ti bàjẹ́ lójú wa àlè bọ́ọ̀nù ẹ̀ aláti gbé mọ̀ káyíkáyí aláta ò lè wá ṣe fúláàdì ní ẹ̀ náà. ó ṣe máa ń jìbìtì ibi lọ́dẹ ìkan pàmùdànù ní Kwara àwọn tí ò lọ 40 gbogbo ṣe wà kọ́ra bó ọ̀kadà káàkiri ní nọ́ọ̀sì àwọn Boko Haram and all the boys there they are Nigerian boys on the high streets. They don't know their father, they don't have any they don't have anything in their brain and they've not got salary before. I approached somebody in 1983. No, 1993. Is that Maruzaria? I said, can you? Are you doing for yes? How old are you? He said, I'm 33 years old. You don't know what you are doing, no? I'm a organizer, but the way you are putting the, you are doing the truth, you burn it. I only say we should do something. Government gave us money to buy all these things, okay? Then he said, are you married? He said, yes. I have 33 children. Where are they? He said, they're on the street in Kano. They are on the street in Kano. It's we refuse to hack into the voice of Awolowo. Ó láwọn ọmọ tí a kọ́ yìí. Àwọn ló máa ṣogun ja Nàìjíríà lọ́jọ́ iwájú. Then àwọn ló dáná tí ò tọ́jú ilé wọn dáadáa wọ̀nyí. Wọ́n máa fẹ́ sọ lásìkò. Ṣé kò ti ṣe? Ó ti ṣẹlẹ̀. Ó yẹ kẹ́tì mọ̀. Because NSAS, Kano and his boys ló hijack here. Then turn Lagos to a zoo. Kano náà ti gbọ́. Kì í ṣe gbogbo yìí mo ṣe economics ló ṣe. Gbogbo mọ́tò tó ń sun náà bá lè ń dé tó ń sun káàkiri àwọn Ìgbò ló sún. Then wọ́n dẹ̀ tí wọ́n tún ṣe fara hàn of recent. Òmòye Ìgbò tó ti pa látọjọ́ tí Kano ló ti gbà òun fẹ́ lead wọn. Ṣé tipa náà fi ń lead yàn? Ojúkú ṣe kò ṣàṣeyọrí. Ojúkú tó lọ sí sójà. Then òṣèwà kọ́ èèyàn kan sí Iceland ó kẹ́ nìkan káàkiri nígbà tó máa mú leader wọn lọ mú lé aṣẹ́wó wọ́n tàn wá sí Nàìjíríà àbírè bí mo wá lórí yẹn ti forúkọ ẹ̀ lọ béèlì ẹ̀ tẹ́lẹ̀ ó tún fẹ́ mọ́dà padà fún ìjọba ok ṣé leader lélẹ̀ olóhùn lè gbèjà ara wọn Awólọ́wọ̀ tó gbèjà ara ẹ̀ ní court tó lóhùn lè ṣe lọ́ọ̀yà ara wọn ṣọwọ́ ẹ̀mí mọ́ gbé sẹ́wọ̀n náà báwọn ti Kánú ṣe jẹ́ kí ló ń sọ ojoojúmọ́ ìjà ṣé is it by violence and so temperamental ni mo ló fẹ́ release ẹ̀ sí ẹ̀wọ̀n tó gbé sí kò ní parí ẹ̀ by next year ká tó bẹ̀rẹ̀ campaign wọ́n máa release ẹ̀ dẹ́sí kò darling kò lè lọ 2 years tán nú ẹ̀ wọ́n kàn fẹ́ jẹ́ kí tẹ́ǹpà ẹ̀ kó wálẹ̀ ni government is government you cannot be bigger than the government yẹn náà ṣe fún pé ayé ló bá wa ò dẹ̀ sí kó mọ́jọ wa lẹ́nu èrò wa ìjòkó àwọn northern àtàtà Fúlàní tẹ́lẹ̀ pé kó jòkó kó pa Ìgbòho kó dẹ̀ pàwọ́ fún ẹni Ọlọ́run yọ ẹ pé Buhari wà láyé ọmọ apá ni ìrù dá ibà hàn kíkẹ́ lọ́fẹ́ ṣe bọ́ pa Saro Wíwà ṣé Kánú ò sí láyé ìgbà pa Saro Wíwà ta ni Saro Wíwà ṣe ta ló ṣe wọ́n ní bí wọ́n ṣe bí ẹrú náà bí ìjọyẹ̀ náà so wọ́n máa fi ilẹ̀ hàn ṣebí wọ́n máa délé wọ́n ti wà lẹ́nu ẹ̀ bọ̀ kó ṣe lọ sí kúlà ń bẹ̀ ó lè lọ ṣe wíkẹ̀ndì nílé. tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí ti fílẹ̀ gbogbo ìkìlọ̀ gbogbo ohun tí wọ́n mọ̀ gbogbo ohun tí wọ́n lérò ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ ò ẹ̀dá sí ẹ drop comment and remember to like share and follow us thanks for watching a lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025
475427 plus 2347025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu